Ẹ kú ojúmọ́ gbogbo ọmọ Yorùbá àtẹni tí kì í sọmọ Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fún láǹfààní tó ní etí inú àti tòde tó fi gbọ́ èdè Yorùbá. Gbogbo wa ni mo kí ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Gbogbo ojú tí ń wò mí, àárẹ̀ ò ní ṣe yín o, àrùn ò ní ṣe yín o, òfò ò ní ṣe yín o. Àrùn ní fi mí hàn kí n fi ọ́ lẹ̀, pa mí mọ́ kí n pa ọ́. Tí a bá bu àrùn ara mọ́ra, èèyàn ó kú lọ́jọ́ àìpé. Ṣùgbọ́n tí a bá tún àṣírí àrùn ara, yóò fi lúwẹ̀ sílẹ̀. Lọ́nà wo? Ẹ̀yin èèyàn gbà mí o, ń báyìí ń ṣe mí wá níhun tá a lò sí ni. Ẹ̀yin èèyàn gbà mí o, òun lálàkàlà wọn ní ṣe báyìí, yóò sì fi lúwẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ á dára wa lẹ́kọ̀ọ́. Ẹ wo ewé tẹ̀ ń wò yìí, àwọn àgbàlagbà wọ́n ń pè ní ewé àkàrà àjẹ́. Mi mọ̀ bẹ́yìn tí ń pè lọ́dọ̀ yín o. Ṣé mọ̀ pé Ọlọ́run dá ẹja kan wọ́n pè ní ẹja òjìjí? Ewé òjìjí náà wà gẹ́gẹ́ bó ṣe wà ní ilẹ̀ káàárọ̀ òjíire nu. Mi mọ̀ bẹ́yìn tó ti ń pè wọ́n lọ́dọ̀ yín, ṣùgbọ́n eléyìí nìkan la fẹ́ sọ̀rọ̀ lé lórí, tí í ṣe ewé àkàrà àjẹ́. Látàrí èso rẹ̀ yìí, iṣẹ́ tí ń ṣe pọ̀ gan-an. Ó wà nílànà ìtọ́jú ara nípa àrùn ara. Ó tún wà ní ìlànà ìtọ́jú ara nípa ààbò nípa àwọn òjìji fìrí tá à ń pè ní ìtọ́jú àwọn nípa ìdènà àwọn ẹ̀mí òkùnkùn. Tó ṣe wá rí ewé yìí àti èso rẹ̀ yìí, ẹ sè é dáadáa. Ẹni tó bá ní àrùn ojú, ẹni kó máa mú dáadáa. Jẹgbọ́n àrùn ojú tàbí ẹni tó ní òkú àtọ̀sí lára kó máa mú. Ẹni tó bá ní òkú àtọ̀sí yìí yóò ṣe pẹ̀lú kánbílálà kó máa mú, yóò tọ́ gbogbo ẹ̀ dànù. Tàbí èyíkéyìí infection tí máa ṣe ọkùnrin, tí máa ṣe obìnrin, tí a bá mú dáadáa, Ọlọ́run yóò gbà wọ ewé yìí, yóò fi ṣèyanu. Agbára Ọlọ́run ni, kì í ṣe tèèyàn. A tún máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. +2348032983298. Ẹ darapọ̀ mọ́ lórí WhatsApp group. A ní private, a sì ní public. Private wa owó ni wọ́n fi ń wọbẹ̀, ṣùgbọ́n public wa ọ̀fẹ́ ni. Ẹ pàdé mi lórí TikTok, kẹ́ lọ search fún Ayédáre Lukman, tàbí kẹ́ pàdé mi lórí YouTube. Èyàn sáà ti search fún bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà 1 àdúrà wọ́gbà, tàbí lórí Facebook bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà 1. Báyìí jẹ́ Lukman Ayédáre lẹ́ bá search fún lórí YouTube, ẹ bá mi ń bẹ̀. Tó èyíkéyìí tẹ́ bá pè nínú nọ́mbà mi, ṣùgbọ́n hotline mi òun ni 3298 3298 tẹ́ ń wò yìí. Òní ọ̀sán wa o, ire o.